Audio Jungle. Naam, àlàyé ráńpẹ́ lórí ọ̀rọ̀ tó ń lọ. Tẹ́ bá wo ìnùwánu fídíò tí mo ṣe yìí, àbòsí ní ṣókí, kí ní jẹ́ àbòsí? Àbí kí ní àwọn wo gangan lálábòsí? Àwọn wo ní ń ṣàbòsí? Ta ni wọ́n ń ṣàbòsí fún? Allahu Akbar kabira. Ara wọn tí wọ́n dìde nílọrin, wọ́n kóra wọn jọ, wọ́n láwọn ṣàbábù àbáwọn kankan, wọ́n láwọn dìde, àwọn fẹ́ dìde àtúnṣe lórí ọ̀rọ̀ wo? Ṣé kìí ṣe lórí ọ̀rọ̀ tó ń lọ yìí? Ẹ dákun, ta ni àti ta ló ń jà? Wàláhì kò sí pírọ́blẹ́mù, gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ, àbí nǹkan kan dàrú ni? Kankan dàrú, kankan bàjẹ́. Bó ṣe yẹ kọ́rọ̀ máa lọ ní lọ yìí. Bẹ́ẹ̀ ṣe fẹ́ kó dà náà ló dà yìí. Àtẹni tó jẹ́rọ̀ yìí sùn yín àti gbogbo àwọn àtìwáwẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ kó rí náà ní rí. Nígbà tí ọ̀rọ̀ àfà níbo ni gbogbo yín wà nígbà tí bàbá yìí kọ́kọ́ rojọ́ kalẹ̀ pé àní ara ní òun ẹ̀ dìde àtúnṣe jọ náà. Gbogbo yín rí ń pọ́n náà mà gbogbo yín pátápátá lè dákẹ́. Kódà wọn ta àti ìrírí láyé òun náà ń tan kámẹ́rà báyìí. Láwọn ta àrírí àwọn tẹ́ pé nọ́kọ̀tún lápàtà àrọ̀ wọ́n tọ́ parẹ́ máyé lára àwọn náà ń tan kámẹ́rà báyìí. Àbọ̀njọ́ tọ́rọ̀ yìí kọ́kọ́ bẹ́ẹ̀ tí bàbá yìí kọ́kọ́ sọ pé àní ara ní òun ẹni yìí ṣe báyìí fóun. Ó ń kálukú dákẹ́. Ara wà dàbí yà tí wọ́n ń dá sọ́rọ̀ yìí. Tẹ́ ẹ̀ sì lè gbà á lọ́dọ̀ sí yín. Kódà àdísù mìíràn mi tóun náà ń dá sọ́rọ̀ yìí. Tẹ́ ẹ̀ sì lè gbà á. Irú àrífín táàfà yìí ṣe sáàfà rẹ̀. Ẹ lè gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ yín. Ẹ wo àbòsí ńláńlá. Ẹ wo àbòsí, ẹ wo àwọn èèyàn pẹ̀lú àbòsí. Ẹ wá ń dìde àtúnṣe kó tán ni wàláhì jẹ́ kó tán àwọn àfáà ńláńlá méjì ń jà níbo làfáà ńláńlá méjì ti ń jà àwa tá a jẹ́ àtìbáwò mùdíwù la ṣe ń gbára ta bábẹ́ ìsọ̀rọ̀ tí mùdírù bá ṣe tán páwọn ámbèlé àfọ bọ̀mọ̀ kí ó jà níbo síbo so tí mùdírù tó bá rẹ́dì páwọn sọ̀rọ̀ ọgbọ́n yìí táàfà lẹ́nu belebele ń bá bẹ́ẹ̀ jẹ́ ó fìlì kí ni wàláhì ó kódà yóò dàbí pé tírélà gbá ọ ni tí mo dìrò bá bá ìjà gangan tó bá rẹ́dì láti bá ìjà tádé bí àṣà àwọn ọmọ kiri wọ́n sọ pé wọ́n ń dí ẹyin lọ́wọ́ máa jẹ búrẹ́dì lọ ìwọ sì máa jẹ búrẹ́dì tiẹ̀ lọ àbọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń jáde kíní kan kódà àwọn míì sẹ́ni mẹ́sẹ̀jì oríṣiríṣi ẹ dákun ẹjí ó tán ṣé ẹni tó ṣẹ̀ náà dúró kó tán ìbéèrè ta fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn àléyàn fọ́ mi létí gbá mo ní yé gbogbo àwọn tó wà mẹ́sà yìí dìde àfà ìdákun ẹgbẹ́ mi ọwọ́lá nàbí ọwọ́lá kíní kan ẹgbẹ́ mi ṣé bí wọ́n ti ń gbé nǹkan mi nìyẹn ó fọ́ mi létí jẹ́ ń fọ́ tèmi ó da ẹbí ń pé kí lóde tó fi fọ́ mi létí béèrè lọ́wọ́ ẹ̀ ní ẹ̀ṣà tí ẹ̀ kọ́kọ́ gbé mi náà àbòsí náà ń pè yẹn náà ẹ̀yin náà lè gbà orí burúkú ni máa ń gbẹ̀yìn alábòsí ẹ kọ́kọ́ bí àáfàá pé kí ló kọ́kọ́ rí náà kí ni nǹkan tó kọ́kọ́ jẹ́ kó o gbá àáfàá yìí létí káàtì ọkọ̀ gbé ti wípé àdó yẹn ló fàìsàn fún mùdírù ókè kágbà kówó náà ni alhamdulillah ọlọ́run ṣáàjẹ́ káfà wá kú falilahi alhamd adúpẹ́ káwá gbà pé àdó yẹn ó fi rescue bàbá ni ẹ ṣeun adúpẹ́ ẹkú ìfọmọnìyàn ṣe ẹkú ìjì ọmọ kéwú gidi fáàfáàrí adúpẹ́ fún yín nígbà tọ́rọ̀ wá bẹ̀rẹ̀ kó tó wá di wípé ọ̀rọ̀ wá ní agbára kí ló dé tẹ̀yìn ò ti tètè dìde wípé àyàkùnwọ̀lá wàláì ọ̀rọ̀ yẹn ni kò dé rárí bẹ́ẹ̀ wàláì báyìí ló ṣe rí tí ìbá ṣe pé wọ́n gbé ẹ̀mí ìjà ó palẹ̀ mọ́ ogún ó palẹ̀ mọ́ wàhálà pẹ̀lú àfáàrí àyàn wá dìde ní ìsìn wàláì ẹ̀dá kún ẹjẹ́ kó tán wàláì ara àwọn kan tó tún sunkún ọ̀rọ̀ ẹkún kọ́ lọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí
báwo làwọn èèyàn ti rí báyìí náà ẹ wo àbòsí bó ti gbáyé ẹ wo àbòsí bó ti gbáyé ẹ wo oríṣiríṣi orúkọ tó ń lébẹ̀lì bàbá Mudir wọ́n ṣe ń bú wọn bẹ́ẹ̀ ni kankan bá jáde pé òun tún sóòótọ́ gbogbo wa yìí òótọ́ làwa ń sọ òótọ́ là ń defend tó bẹ̀rẹ̀ ká sọ́n pa fẹ́ defend bàbá Mudir tá la wá tá defend Mudir tá ni wá Mudir tó jẹ́ ara ẹ̀ gbé náà wàláhì bàbá yẹn tó jẹ́ ara ẹ̀ gbé ṣùgbọ́n ìgbára táńpé bò làwọn èèyàn ṣe ń ṣe àbòsí báyìí wọ́n fẹ́ kó jábọ́ ní kíníkà ìbáwọn náà ní kíníkà fẹ́ kó jábọ́ níjọ́ tó ti ga kí ni gíga ẹ ṣe fún wa gíga rẹ̀ ò hádìí mọ́ gíga tiwa so jíjábọ́ ẹ̀ náà kò ní kankan tó fẹ́ kò lè tà ń sára kankan lára wa náà so kí wá ní jíjábọ́ ẹ̀ kí ni gíga ẹ̀ kò sí kankan àmọ́ ọgbọ́n kí ló dé tọ́rọ̀ rí báyìí sólò tọmọ ó ń kálukú ti jẹkújẹ àwọn èèyàn ti àfa èyí tó gbowó èyí tí ń wá pò èyí tóun náà ń wá àfa tóun náà ń wá connection ń kálukú wá dákẹ́ ẹni tí ó bá tún wá sọ yóò máa wá èmi ò máa lọ sọ́tún yóò máa lọ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀yìn bọ́bí tó wà níjọ́ tí bàbá ìròjọ́ kalẹ̀ ìgbésẹ̀ wo lẹ gbé àtúnṣe wo lẹ wá ń gbà yẹn èèyàn mélòó ló ń bọ́ sórí mídíà tí ń sunkún nígbà yẹn èèyàn mélòó ló pe bàbá yìí pé bóun ọ̀rọ̀ ti jẹ́ èèyàn ló mọ kéèyàn wà lórí ìnira fún dídí ọdún mẹ́ta ó wá sọ̀rọ̀ ó jàjà sọ̀rọ̀ lọ́dún kan àfa àgbóyin òǹkálùkù everywhere silent òǹkálùkù dákẹ́ ẹwà àbòsí Allah akbar kabira ẹwà àbòsí ọlọ́run má ṣe wà lábìtà dé gbogbo ẹni tó bá ní wàhálà Mudiru pọ̀ wàláhì ó ń bínú rẹ̀ ní kíní kan pẹ̀lú ògùn ọlọ́run nínú oṣù táwà yìí ó kù jọ́ mélòó kó parí báyìí gbogbo iye ọjọ́ yòówù tó bá kù kó sì yẹ parí pẹ̀lú ògùn ọlọ́run agbákòórù tó bá bàbá Mudiru yẹn yóò bá ẹ tọmọtọmọ yóò bá ẹ tẹbí tara alubarika ní Muhammad ẹni tí yóò tún wá gbé àgbákò yẹn báyìí ọlọ́run tún fi hàn báyìí káwá wo tí wọn náà ṣe ń gbà náà káwá wo ìgbémọ́ra tiẹ̀ náà fún ìdánwò yẹn tó bá dé ẹ̀yìn ká wọ̀nyí ẹ̀yìn ká ẹni bíi kí ni táwọn èèyàn rí báyìí Allah akbar kabira àwọn onídákẹ́ o ànídákẹ́ alẹ́ ni tó ṣẹ̀ ẹni kò ṣe sọ́ọ̀rì tẹ́ni tó ṣẹ̀ ò bá ti lè ṣe sọ́ọ̀rì tí sì ń dé sí ọ̀rọ̀ padà tí sì ń fèsì tí sì ń lẹ́nu tí sì ń rojọ́ tí sì ń ṣe irú àti pé wọ́n ṣàbòsí wọn ni àbí wọ́n ń bínú wọn ni tí ń ṣe bí èèyàn rẹ̀ àwọn ò ní dákẹ́ o kò dẹ̀ sí nǹkan kan tẹ́nìkan fẹ́ nìkan ṣe ẹ wojú mi dáadáa kò sí nǹkan kan tẹ́nìkan fẹ́ nìkan ṣe orí mi tó bá ń bẹ lọ́dọ̀ rẹ kò dì í mú àǹfààní mi tó bá ń bẹ lọ́dọ̀ rẹ kò dì í mú ntọ́lọ́wọ̀n bá fúnyàn kò sí ẹ̀dá tó lè fúnyàn ntọ́lọ́wọ̀n bá ṣe kí ni tọ́lọ́wọ̀n bá fúnyàn kò sí ẹ̀dá náà tó lè fúnyàn àmọ́ pé lórí ọ̀rọ̀ yìí ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ kò sí bá lápùpọ̀ rí máa pọ̀pọ̀ ẹni tí ó dà wá lákẹ́ tó o bá tí ì rí fídíò mi lẹ́yìn eléyìí tó o bá tí ì rí mi mo bízì mi ò dákẹ́ o lẹ́yìn fídíò yìí tó o bá tí ì rí mi mo bízì mi ò dákẹ́ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.